So tẹ́ bá fẹ́ obìnrin tẹ́ ẹ̀ dó wọn, ẹ fẹ́ kán wọ menopause àpàpàǹdodo kán darúgbó ọ̀sán gangan ni. Imagine ẹni tó jẹ́ pé ọmọ kan ló ti bí, very young lady, tí ò dẹ̀ rí period ẹ̀ mọ̀ pátápátá bóyá gbogbo age voice tí mò ń gbọ́ yẹn gbogbo age ẹ̀ bóyá ló lé bóyá 36 there about tàbí kó mọ̀ tí tó yẹn gan. So tẹ́ bá ti fẹ́ ìyàwó tẹ́ bá ti dó wọn, problem ni ìwọ tó bá mọ̀ pé okó ẹ ò ṣiṣẹ́ mọ́, má wulẹ̀ bá yé obìnrin jẹ́, má wulẹ̀ gbé obìnrin sílé kó wá bá yé ẹ̀ jẹ́. Oríṣiríṣi àwọn ìbéèrè tí a ní nílẹ̀ ó pọ̀ gan. Àmọ́ mi ò ní permission láti duet voice note kankan. So mi ẹ rí pé mi duet voice note yẹn. Obìnrin tí bá ń béèrè pé nígbà tó obìnrin ò bá dóko, tí inú ń run, tara ń ro, tara ẹ̀ ń gbóná, tó ò gbádùn, tó lè nàró rìn dáadáa, kí lóògùn tó lè lò láti subsidize àwọn nǹkan yẹn? Kò sí òògùn kankan tó obìnrin lè lò láti subsidize irú nǹkan yẹn. Tó bá jẹ́ virgin tàbí ó jẹ́ celibate and you've been celibating for years, ara ẹ ti use mọ́ celibacy yẹn. Tàbí tó bá jẹ́ virgin tó tẹ̀ mọ ọkùnrin rárá, o ò lè ní pain nínú ara. Bèèyàn tó ti marry rí, tó ti bímọ rí, ṣé ẹ mọ̀ pé ara yàtọ̀ sára? We cannot generalize. But in this kind of a case, you are not a virgin, you're not a celibate. Celibacy, ó mọ̀ tí ẹ̀ ń pa libido completely tó jẹ́ pé you won't feel anything. But èèyàn tó ti lọ́kọ, tó ti bímọ, tó wá cut off, tó ní sex, tó wá ti ń múnú run, tó ti ń dùn lára, tó ti ń dà láàmú, kò sí òògùn tó lè lò. In fact, mo léyàn tó jẹ́ pé òun ti ẹ̀ ti lo òògùn kó ti ẹ̀ tó di wípé ó ti ẹ̀ come across ìbéèrè yẹn, tó come across program mi. Ó ní tóun bá ṣe lo òògùn yẹn, kíní yẹn á padà. Ó ní láti lọ ṣe test pé kóun ti ẹ̀ wo inú òun kí ló ṣẹlẹ̀. 100% test yẹn sọ pé ó wà okay, kò sí nǹkan kan tó ń ṣe nínú ara. Tó mean pé the cause of that pain is because of pé kò kí ń dóko. So ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ fẹ́ ìyàwó tẹ́ ẹ kí ń dó ìyàwó tẹ́ ẹ fẹ́, ìwà burúkú lẹ̀ ń wú. Ìwà burúkú ẹ kàn ń fa àwọn obìnrin yẹn sínú pain, sínú frustration ni. Ṣé ó ti yé wa báyìí nísìnyí? Torí a sọ wípé studies gan jẹ́ kó yé wa pé obìnrin gan ó need okó, ó need dídó ju ọkùnrin fẹ́ ju ọkùnrin lọ. Bẹ́ẹ̀ ọlá nature bá ara àwọn ọkùnrin ṣe rí pára wọn máa desire láti ní ìbálòpọ̀ ló ṣe dàbí wípé bóyá ọkùnrin ló wúlò fún, obìnrin ní ìbálòpọ̀ wúlò fún jù. In fact, studies sọ pé coitus is more beneficial to women than men. Ó beneficial fún obìnrin ju ọkùnrin lọ. Ṣó yé wa? Ọlá apá àwọn yẹn kàn máa fi ń boost ego wọn pé kíní and nature bọ́lọ́run ṣe dá wọn. But when it comes to the biological importance there, a benefit, it is more beneficial sí obìnrin ju ọkùnrin. So ìwọ obìnrin tó bá ti mọ̀ pé o ti dóko pẹ́, inú ń run ẹ́, ẹlòmíì, in fact, mo ti ẹ̀ ní èèyàn kan tó sọ ní DM pé òun ò kí ń lè nàró, tóun bá fẹ́ rìn òun á wá tẹnu. Ẹni tó jẹ́ pé láti bí ọdún mẹ́rin lọkọ ẹ̀ ti súnmọ́. Please, ẹni tẹ́ bá ti mọ̀ pé ara ẹ kò wù yín kí ẹ fẹ́ mọ́, free her now. Ẹ fẹ́yàn sílé ẹ ní bá sùn. Kí ni ìtumọ̀ yẹn? So èmi báyìí, I'm not a nurse, I'm not a doctor. You understand? So please, if you see a sex therapist tó jẹ́ doctor, tó jẹ́ nurse, tó jẹ́ a certified medical practitioner, you can talk to them. Ẹ rí pé wọ́n máa sọ fún yín pé kó lọ mọ́ dóko náà ni. Tó bá dóko rí, èmi tí ẹ lè guarantee ẹ 100% if you're a virgin. Even at any age, o ò lè ní pain nínú ara. Much probably bóyá tó bá ovulate. Ovulation gan gbà mí téèyàn bá busy dáhùn àkókò kan, you won't know you are ovulating. And ovulation ò kí ń ṣe spirit that will just come on you and you lose control. No. So but somebody who has locked up before, tó dẹ̀ tí reach menopause, ẹ mọ̀ pé menopause stage náà the libido will drop. Tó wá ní òògùn wo lọ lò, tó bá lòògùn ọkàn rẹ̀ ń dà rẹ̀ impotent ni. Please, kò sí òògùn kankan fún irú yẹn. Ẹni tó ò dóko pẹ́, tínú wá ń run, tínú ń kan, tara ẹ̀ ń gbóná, tí gbogbo ara ẹ̀ tó ń gun gẹ́tì ara ẹ̀, okó nìkan ni solution ìgbésí ayé irú obìnrin báhùn. Tó bá wá mọ̀ wípé ọkọ ẹ ibi tó wà jìnnà, travel lọ sí ibi tó wà,
tàbí kó o pè kó wá. Tó bá dẹ̀ jẹ́ wípé ẹjọ́ ń wà tí ò kàn kí ń súnmọ́ ẹ̀, bóyá kó o wá bí ó ṣe bẹ̀ẹ́ tó bá sọ̀rọ̀ tí ó change. Then ẹ̀yin ọkùnrin náà tẹ́ ẹ̀ ń fẹ́ obìnrin tẹ́ ẹ̀ dó wọn, ẹ kúrò lórí péèjì mi. Ṣábàí ní ìsìn ìwọ tó bá mọ̀ pé ọkùnrin ni ọ́, tó fẹ́ ìyàwó, tó dẹ̀ dó ìyàwó tó fẹ́, tó kì í bá ìyàwó ẹ̀ sùn, leave my page. Torí ẹ̀yin ni cause of the problem nísìn. Gbogbo problem society. Please, nísìn báyìí èèyàn tó bá nírú pain yẹn lára, kò sí tí ó bá tó tẹ́ ẹ bá wà frustrated nísìn, ó lè lọ mọ̀ ṣe zina. Irú èèyàn báhun, ọ̀run àpáàdì jìnnà sí irú gbogbo irú nǹkan báhun. Please, tó bá ti mọ̀ pé o ò ní agbára àti bóbìnrin sùn, okó ẹ ò ṣiṣẹ́ mọ́, tètè jẹ́ kó obìnrin yẹn mọ̀ pé okó ẹ ò ṣe iṣẹ́ mọ́ o. Fine, ẹlòmíì lè wà tó máa wo fídíò yìí tó máa ní òdókó fún ọdún 5, òdókó fún ọdún 10, kò sí nǹkan kan tó ṣe òun. Mo ti sọ síwájú pé ara yàtọ̀ sí ara. Ṣábàí ní ìsìn, because as many voice notes téèyàn bá ń get, ó máa determine nǹkan tá a máa ṣiṣẹ́ lé lórí. Gbogbo àwọn system ara ló ti wà connected together ni. So time tó yẹ kó obìnrin dóko tí ò bá ti dóko problem ni, especially ẹni tó ti marry rí, tó ti marry. Mi sọ pé wọ́n sisi tó lọ́kọ, kan wá mọ̀ ní ọmọ ní adókò kó wá lọ mọ̀ dóko lẹ́gà. Owó bá dó èèyàn tí ò fi ọ, tó bá sá lọ tí ò fi ọ mọ́, wàhálà àti ẹnu tó ọ ti lose virginity ẹ̀ fún ayé ẹ̀rún. If you are a virgin, keep the faith. Mọ́ lọ dóko lẹ́gà o mọ̀ bóyá ẹni tí ń sọ́gun ṣe, mọ́ kò bá rẹ̀ ń sì ń bẹ́ o. Number 1. Number 2, ìwọ tó ti ní ọkọ, tọkọ ẹ ò dó ẹ, wá bó ṣe travel lọ síbi tọkọ ẹ wà. Kò sóògùn tí ó lò tí ara rẹ tí ò fi ní mọ̀ ní pain nínú ara mọ́. Kò sóògùn kankan. Obìnrin tí ò dẹ̀ jẹ́ kọ́kọ ẹ̀ súnmọ́ náà, is either pé bóyá kò nífẹ̀ẹ́ ọkọ yẹn mọ́ tàbí kó yẹ pé ó ti réyàn míì tó ti rókó míì tó ń dó. Òun ló dífá fún bí ó ṣe gbà fún ọkọ mọ́, tàbí kó yẹ pé bóyá kò nífẹ̀ẹ́ ọkọ yẹn mọ́ tí ò sá attraction mọ́, tàbí bóyá ó ti lost libido rẹ̀. Ṣùgbọ́n obìnrin tó sì young, tó sì lọ́mọ lọ́wọ́, tẹ́ ẹ dẹ̀ fẹ́, tẹ́ ẹ dó, ẹ ti fẹ́ ba ayé obìnrin yẹn jẹ́. Àwọn ìnira ló máa ní nínú ọkàn rẹ̀. Ara ẹ máa gbóná, orí ẹ̀ gan ò ní settle. Irú wọn máa ń gbòdo ni tó bá jẹ́ pé ó sì ń lọ ilé ìwé, ó máa gbòdo ni because orí ẹ̀ ò lè fi gbogbo ara settle tààrà. Inú rírun ò lè jìnnà sí irú wọn, ara gbígbóná. Unfortunately, tí inú bá ń run ẹ́ nítorí òdókó, tó bá lògùn inú rírun tó bá subsidize, ó tó máa padà wá. Because inú rírun tó ń run ẹ́ yẹn kì í ṣe inú rírun normal, inú rírun àìdókó ni. So okó yẹn nìkan ló lè bẹ́ẹ̀ solve ẹ̀. Tó ti yé wá ń sìn. Sincerely, go and find out from the medical people. So tó bá ti mọ̀ pé àìdókó ni, wá okó lọ tó máa dó, wá ọkọ ẹ lọ, travel lọ síbi tó wà tàbí kó wá síbi tó wà. Ẹ̀yin ọkùnrin náà tẹ́ ẹ̀ ń fẹ́ ìyàwó, tẹ́ ẹ̀ mọ̀ torí pé bóyá ẹ ti ní àwọn raw materials yín ta, tẹ́ ẹ̀ dó àwọn ìyàwó tẹ́ ẹ fẹ́, ìwà burúkú lẹ̀ ń wú. Tó yé yín báyìí ní ìsìn. Èpè làwọn obìnrin yẹn lẹ́lẹ́dàá wọn ó mọ̀ ṣẹ́ fún yín níbi tẹ́ ẹ bá wà. Àwọn raw materials tẹ́ ẹ̀ ń kó kiri, ǹtẹ́ ẹ bá fẹ́ nú wọn ẹ fẹ́, ǹtẹ́ ẹ bá sì fẹ́ nú wọn, ẹ jẹ́ wọn bá ti hàn lọ, kẹ́ ẹ padà wálé. Mo béèrè wò, àìkúkú fọkọ kò kàn sàn ju kéyìn ò fọkọ kó mọ́ wá dóko lọ, kí wá láǹfààní pé ó fọkọ ńgbà tó ti ṣe pé yóò mọ̀ gbókó pamọ́ tí ò ní bọ́ ọ sùn ni. Mo béèrè wò, tẹ́ bá ti fẹ́ ìyàwó, tẹ́ mọ̀ pé ìyàwó yẹn ẹ fẹ́ súnmọ́ mọ́, òun ẹ fẹ́ dó ìyàwó tẹ́ ẹ fẹ́ mọ́, kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún wọn. Àmọ́ róbà gan kílé tó fẹ́ ìyàwó tó ní dó ìyàwó tó fẹ́. Mo béèrè wò, tó bá mọ̀ pé okó ẹ ò ṣiṣẹ́ mọ́, wàá tọ àwọn alágbo lọ. Gbogbo ala ti sọ̀rọ̀ Oyomode Alternative Therapy. Oyomode has become a brand on our page. Contact them. Bóyá jẹ̀díjẹ̀dí ló fẹ́ ba ayé okó ẹ jẹ́, then gbogbo ẹ̀yin tí ẹ ti mu sìgá. Ṣé ẹ rí anything tó bá ti obstruct flow of blood lára, ó máa affect erection ni. Àwọn ọkùnrin mìíràn wà tó ṣe pé àtọ̀tí àti sìgá ó ti ba ayé okó wọn jẹ́. And because of that, okó wọn ò ṣiṣẹ́ mọ́. Ọtí àti sìgá tán ti mu láti ìgbà tán ti wà ní young yẹn, ó ti impair flow of blood. Ṣé ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ ló máa rush lọ sí ibi okó tó kó fi máa le. Now, nígbà tí ẹ̀jẹ̀ yẹn bá ń flow, tí obstruction bá ti wà, ó máa affect erection. And obstruction yẹn could come as a result of àwọn hard drug. Irú sìgá ń sìn, ó ní nicotine. Ṣé ẹ mọ̀ pé nicotiana tobacco ni scientific name of tábà tán fi ń ṣe sìgá.
ó dẹ̀ ní nicotine ó máa ń obstruct flow of blood, the same thing pẹ̀lú ethanol, methanol gbogbo tó máa ń wà ní ògógóró. So àwọn tó ògógóró ọtí mímu àti sìgá àti igbó ti ba yé oko wọn jẹ́. Oko wọn ò ní ṣiṣẹ́, wà fi pé 50 and above, oko yẹn máa rọ ni, kò ní ṣiṣẹ́ mọ́. So ẹ̀yin tẹ́ bá ti mọ̀ pé ìmukúmu ìjẹkújẹ ó ti ba yé oko yín jẹ́ láti kékeré, ẹ ó ti mọ̀ pé ìwọ lọ ní ìṣòro. Kí o wá ní fẹ́ ìyàwó, imagine kó fẹ́ ìyàwó tó sì wà in her 20s or 30s, kó wá pátì. Àwọn ọmọ kéékèèké tán máa ń fáwọn bàbá àgbàlagbà yẹn gan, majority wọn kì í jìyà oko o. Torí bàbá 60, 70 míì wà tẹ́ pé oko ẹ̀ ṣì ń ṣiṣẹ́. Please, ìyàwó tẹ́ ẹ fẹ́, tẹ́ ẹ bá sùn, ẹ fẹ́ ba yé ẹ̀jẹ̀ ni. Tó bá sì young, tó bá jẹ́ òun fún rẹ̀ ló kó jáde tó lóun ò dóko mọ́, is a different thing. Bóyá ó ti róko mi tàbí bóyá rẹ̀ ò bèrè oko mọ́. It all depends on our intention. But people that are coming these days to come and ask, ẹjọ́ òògùn wo lèyàn ó wá lò tó jẹ́ pé ara èèyàn ó fi wá settle téńgbà téyàn. Kò sí òògùn kankan tó lò tó bá ti oko ó ní solution irú inú rírun tí inú ẹ̀ yẹn, irú ara ríro yẹn, irú ara gbígbóná, orí fífọ́ irú yìí, oko ló lè bẹ́ẹ̀ sọ́ọ̀fù ẹ̀. Kì í ṣe orí fífọ́ pé mo ti ṣe wàhálà ó ti rẹ̀ mí, ara wá ro mí. Kì í ṣe irú orí fífọ́ yún tó ní o lọ ra paracetamol kó lò. Orí fífọ́ àìdóko ni ìwọ náà sì mọ̀. Kò sí òògùn rẹ̀, oko ń lo òògùn rẹ̀. Tó ò bá ti wá bó ṣe travel lọ síbi tọ́kọ ẹ wà, a jẹ́ wípé it is well lọ̀rọ̀ rẹ nu. Then ẹ̀yin ọkùnrin náà tẹ́ ẹ̀ ń fẹ́ ìyàwó, tẹ́ ẹ̀ dó ìyàwó tẹ́ ẹ fẹ́, àwọn màláíkà ó máa ṣẹ́ èpè fún yín ni. Ṣó ti yé a báyìí nísìnyí? Àwọn màláíkà èpè náà máa ṣẹ́ fún yín. Ìwọ tó bá mọ̀ pé oko ẹ ò ṣiṣẹ́ mọ́, wá solution lọ lórí ọ̀rọ̀ oko ẹ. Tó bá wá solution sí orí ọ̀rọ̀ oko ẹ, ó wá bá yé obìnrin ọmọ ọlọ́mọ jẹ́. Landness Home and Property fún gbogbo àwa tá olóríire tá fẹ́ ra lẹ̀ ní Èkó àti Ìbàdàn. Wọ́n nílẹ̀ ní Òmù Ẹ̀pẹ́ l'Èkó, wọ́n sì nílẹ̀ ní Ìbàdàn. Ṣó yé wa báyìí, Morayo Estate wọn náà, òun náà ń ta wàràwàrà lọ́wọ́. Ẹ jẹ́ á kàn sí Landness Home and Property. Nọ́mbà wọn ló ti wà lójú móhùnmáwòrán wa yẹn. Ẹ jẹ́ ká pè wọ́n fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. A dẹ̀ lè send DM sí wọn ní orí WhatsApp. Ṣó yé wa, ilẹ̀ tá bá rà ní Landness Home and Property gbogbo kò sí extra charges fún corner piece o, gbogbo ẹ̀ o, everything gbogbo ẹ̀ pátápátá náà ti calculate pọ̀ kó tó di wípé a ra ilẹ̀ wa. Àwa tá bá fẹ́ kọ́kọ́ lọ wò ó tó di pa ara, oore ọ̀fẹ́ wà fún wa. Àwa tá bá dẹ̀ fẹ́ pé wọ́n ká send owó kan allocate ilẹ̀ fún wa later, oore ọ̀fẹ́ wà fún wa. It all depends on our intention. So ẹ jẹ́ á kàn sí Landness Home and Property fún gbogbo eléyìí. Àwa tó bá sì jẹ́ pé area míì la nílò láti fẹ́ ra lẹ̀, ẹ jẹ́ á pè wọ́n náà. Wọ́n tún nílẹ̀ káàkiri yàtọ̀ fún Èkó, Ìbàdàn gbogbo ẹ̀yẹn. Wọ́n nílẹ̀ ní àwọn other places náà tí a lè rà. Then fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti fún ohun tá àwa tá ti ní ilẹ̀, probably a fẹ́ kọ́lé lé lórí, we can also contact them as well. So fún Landness Home and Property. Then gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ìyàwó tẹ́ ẹ̀ dó ìyàwó tẹ́ fẹ́, rádaràda lẹ̀ ń ṣe o. Torí wípé àwọn tán fọ́kọ tán gbà fọ́kọ tán dó ọkọ gan, là ń ránṣẹ́ mọ́. Wọ́n tún náà kan wà tán ìdó ìyàwó wọn. Tẹ́ kàn fẹ́ ìyàwó tẹ́ gbé ìyàwó jù sínú ilé. Honestly. So please, ẹ lọ ṣe àtúnṣe. Ẹ lọ ṣe àtúnṣe. Kò sí solution kankan tó ó ṣe tó bá ti jẹ́ pé inú rírun tí wọ́n àìdóko ni, oko lọ máa dó tí ó fi ní àlàáfíà. Torí ẹnìkan ó mọ̀ bèèrè pé èèyàn tó wá jẹ́ single nǹkan. Ìwọ tó bá jẹ́ single, torí ẹ́ la ṣe sọ pé if you are single, má lọ re ìdókò legal. Torí self control tó ní when you were still single, probably you were a virgin. That self control kò lè dàbí mọ́ nígbà tó bá ti resume tó bẹ̀rẹ̀ sí ń dóko. Ṣó yé wa ń sìn? So go and marry. Ìyẹn tí ọmọ tó fi mọ́ gbé ọ kiri tẹ́ mọ̀ ṣe boyfriend and girlfriend di fake. Òkúkú rè fẹ́ ara yín, ó pọkàn pọ̀ sójú kan. Ìwọ tó bá sì ti mọ̀ pé kò ṣe tán láti fi ọ, mọ́ wulẹ̀ dóko dẹ̀ndẹ̀rìn kan. Ó bá ti dóko legal tí ẹ bọ́ ọ nù o. Torí èmi ní kò sí self control bẹ́ẹ̀ kò lè dàbí ìgbà tó ṣì wà intact. Ṣé you understand? So there's no problem. Ẹ jẹ́ kí a má gbàgbé Organ Building and Construction Company náà fún gbogbo àwọn olóríire tí a fẹ́ ra property, tá fẹ́ ta property tàbí tá nílẹ̀ tá fẹ́ kọ́lé lé lórí. Organ Building and Construction Company. Àwọn ni kí ẹ jẹ́ kí a contact. Bẹ́ẹ̀ ni wọ́n nílẹ̀ ní Òṣogbo, Èkó, Lagos, Ìbẹ̀jú, Lekki, oríṣiríṣi different place. Fáwọn tún nílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ gan, Ọ̀yọ́ State náà. Gbogbo pátápátá ni ilẹ̀ wà láti ilé iṣẹ́ Organ Building and Construction Company. Then àwa tá ti nílẹ̀ tá fẹ́ kọ́lé lé lórí náà, àwa tá fẹ́ ta property,
bóyá ilé epo ni àbí ilé iṣẹ́ la fẹ́ tà, ẹ jẹ́ ká gbé sábẹ́ Organ Building and Construction Company. Tested and trusted company ni. Bẹ́ẹ̀ ni, tí a bá sì ṣe pẹ̀lú wọn, gbogbo ẹ̀ pátápátá ni a máa rí value for our money. Bẹ́ẹ̀ ni, nọ́mbà wọn ni 08033105865, 08033105865. Nọ́mbà wọn náà nìyẹn ní orí screen yẹn. Ẹ jẹ́ kí a pè wọ́n. Gbogbo àwọn olóríire tá fẹ́ yàwó àti gbogbo àwọn olóríire tá fọ́kọ, ẹ̀dó ọkọ tẹ́ fẹ́, ẹ̀dó ìyàwó tẹ́ fẹ́. Ẹni tẹ́ bá ti dóra yín, problem ló máa fà nínú society. Àwa ò tí ẹ fẹ́ kí ẹnìkan kó ṣe zina. Ìwọ tó bá sì mọ̀ wípé agbára ìyàwó ẹ ò ká ẹ, àwọn ọkùnrin mìíràn wà tó ṣe pé appetite wọn strong tó jẹ́ pé agbára wọn ó pọ̀ ju ti obìnrin lọ. Gbogbo èèyàn náà ló mọ̀ wípé agbára okó ó strong ju tí òbò kan lè jẹ tán lọ. Tó bá ti mọ̀ bẹ́ẹ̀ yẹn, ó better kó fẹ́ ìyàwó. So orí gbogbo wọn tó ń kó raw materials tó ń kó kiri, sọ mọ̀ pé ìṣèwọ nìkan ni wọ́n mọ̀ fẹ́. That's another thing. Èèyàn tó ń date tó fẹ́, ìṣèwọ nìkan ni ó mọ̀ fẹ́ náà. Ó náà ò fẹ́ ní relationship pé kó ń rí èèyàn tí ó fẹ́ òun. So tó bá ti ń fẹ́ ọ ni ó mọ̀ fẹ́ èèyàn míì náà tí ó wà committed. Ṣùgbọ́n ò kúkú ṣe commitment kankan. So it's better you kúkú pay the dowry of that person and everybody will know pé ìyàwó rẹ ò kì í ṣe ẹyọ kan. Ó better ju gbogbo àwọn òbò lẹ́gà tẹ́ ń dó kiri. Ẹlòmíì gan náà ọmọ tẹ́ ń kó kiri ń emèrè ni. Ní bá yẹn nísìnyí, emèrè lóbìnrin mi. Tọ́ mọ̀. So please, whatever you are doing, do it rightly. So bó ṣe jẹ́ nìyẹn. Yàtọ̀ fún pé nǹkan àìdókó dédé, ó lè fún obìnrin ní menopause àpàpàǹdodo. Obìnrin á kàn dédé ṣe kíni? Tó máa dédé wọ menopause. Tó yé wa báyìí sí. Tá dédé tí period ẹ̀ ò ní wá mọ́. Àwọn obìnrin mìíràn wà bẹ́ẹ̀ yẹn. Tó ṣe wípé period wọn á kàn dédé dáwọ́ dúró. Wọ́n dẹ̀ ṣì young. Irú èyí tí mo ní mẹ́tí DM tó wọlé recently báyìí, ẹni ọlọ́mọ kan ló ń dẹ̀ tí bí. So nígbà míì tó obìnrin bá dóko dáadáa, ó lè ṣe period wọ 50 years gan. Sincerely. Ó lè rí period ẹ̀ wọ age of 49, 48, 50 tó sì máa rí period ẹ̀. In fact, tó obìnrin bá stop okó dídó ní time tó yẹ kó stop, tó wá pẹ́, tó tún wá bẹ̀rẹ̀ okó tó ti rí period ẹ̀ mọ̀, period yẹn tún lè padà wá. Sincerely. Àwọn ẹ̀jẹ̀ tó ti lẹ́ki mọ́nú yẹn, okó á bá wọ́ gbogbo ẹ̀ jáde. Á tún rí period ẹ̀ for maybe a year or 2 years tó tún máa wá padà. Okó yẹn á challenge àwọn ikùn ẹ̀, á challenge gbogbo àwọn blood, gbogbo àwọn ovulation tó yẹ kó ṣe. Ó lè ovulate tó dẹ̀ máa rí period ẹ̀. So tẹ́ bá fẹ́ obìnrin tẹ́ ẹ̀ dó wọn, ẹ fẹ́ kán wọ menopause àpàpàǹdodo, kán darúgbó ọ̀sán gangan ni. Imagine tó jẹ́ pé ọmọ kan ló ti bí, very young lady, tí ó dẹ̀ rí period ẹ̀ mọ̀. Pátápátá bóyá gbogbo age voice tí mò ń gbọ́ yẹn, gbogbo age ẹ̀, bóyá 36 thereabout. Tàbí kó mọ̀ sí tó yẹn gan. So tẹ́ bá ti fẹ́ ìyàwó, tẹ́ bá ti dó wọn, problem ni. Ìwọ tó bá mọ̀ pé okó ẹ ò ṣiṣẹ́ mọ́, má wulẹ̀ bá yé obìnrin jẹ́. Má wulẹ̀ gbé obìnrin sílé kó wá bá yé ẹ̀jẹ̀. Mọ̀ yán o. Kọ́ mọ̀ sí wípé ẹlẹ́dàá obìnrin yóò mọ̀ ṣé pè fún ọ. So àìdókó dédé, í máa ń fast forward menopause ni. Confirm. Honestly. So it is well.